dota muwawe e social talk Nigeria baya ku wepo obe kune obe ati obo toku na laho e maniputa awa amo social abiku awa amuete omanore wepo e social ni ana tenia noto ya dolo wa mi social ni watch and see Dr. Social Omorokunwa. Thank you. Live. So why you fefe no ru ke na be tele na why is egbe akemi ewe Matthew and Kuna so egbe welcome me dance. Abatazowa abatazoe abatazowa abatazoe etamoboka o wa kian ba gbon we etamoboka wa kian ba gbon e ma ta inu arisun wen o ye na gudia we na refe oge arisun wen o ye na gudia we na refe eme we ma gbu koko yeye na ya bo yen neto ami ama no ma wo bo kan o wa ta mo bo kan ohun ene enu wa mo wa na o wa me moto no bu oge wa ga bo kan we bo na ga kian o wa ye re o no me moto ka yo we kian eze de oge yeye wa no yi keke ka re yo we kian eme na wa dagbin wa no ya gbada o ka re yo ye wu wa no ro singo ka re ron ka o oge wa ta mo bo kan o wa kian ba gbon o e gbo bi okere ma mi e ga okere yo lo kan umo to do amara mu e wa wo bo kan e no mu e o na ya wo bo kan o a ma fi fo ma fe ko de ma ri ya gbon meru le so shani ma de o Sunshine mande ade Sunshine mande ayewo ke ayewo so shani ma de ado iye na si o bo ya o Sunshine mande Wabilo, Pawilo, Sunshine mande Imade, ke ayewo Moses Imade, Ado, Wilo, Waboya, Anasana, Sunshine mande Iye Papa, Eti Yoga, Era Malogi, Bebo de Baba, Ado, Obi Ago, Era no man, Woke no. Sunshine mande Eti Yoga, Sunshine mande ayewo ke ayewo Abadazoe, Atamobo Eti, Wawakia Bako, Atamoboha, Wawakia Bako, Arisuwayo, Yena Gutia, when I have it. Arisuwayo, Yena Gutia, when I have it. Why are we going? I am going and do. I never know my Waboha, Wagata Moboha. Love one, we moto no go. Uwagoha, uwa na kyo. Wayero wano me moto, kayo wekia. Wano ikeke, kare yo wekia. Wano yagbata o, kare yo aike. Wano resingo, kare ronka o. Eta moboha o, wawanya wako o. Eko biokere, mami agokero, yolo. Yo amega mwe, wawa bohae, no aya mwe. Ona ya wabo hao, ama miefua. Ave gode Maria komerule, obiosa ide, gode. Wata chama, ulemo community. Ebosis, iyore ni pia, iyore ni wo, iyore ni pia. Iyore ni iko wajara yoba o amere mi na yoba ma o wajara yoba o amere mi na yoba ma o ori mana ki o eri ye wa wo me na ki ori mana ki o eri ye wa wo me na ki o yawo we baba o ona wuwe yawo wiye
ọ̀nà òwúwẹ̀ nuwala o wà kí ara yóò bọ̀ o bèrè náà yóò bọ̀ mọ́ o ọ̀nà kí á ta màá so wọ̀ wà ní síríkù wọ́n yí rẹ̀ mọ́ ẹ̀rọ gbogbo wà ní síríọ́tọ̀ wọ́n yí rẹ̀ mọ́ ẹ̀rọ gbòòtọ̀ o ìnáyà ẹ̀ bá má bí ọ̀pá o ẹ̀ má bí ọ̀pá ìdí máa fèsì so màmá gbòdè máa ní àpọ̀ mẹ́rù lẹ̀ màmá gbòdè òde òfàyí bí gómìnà kọjá ní mẹ́tẹ́ adó adó mẹ́kí adó bí mọ́tò mẹ́kí ní ìta máa wù ẹ̀ tó ìyàwó ọdún kùdí ìwà mi ìwà mi. Wàá bò hìá o bí wàá pèsè mọ́ o àwọn náà tó wẹ́rẹ́ náà wẹ̀ bẹ́ẹ̀ mú ipò. Ẹ̀kí máa fẹ́ ẹ̀yẹ mọ́ o iye rẹ̀ méjì mọ́ o ìmọ̀dé mọ́ o. Kò sí superstar ọ̀sẹ̀kẹsẹ̀kẹ̀ wọ̀yà wà bò hìá wọ̀yà wà bò hìá wà bò hìá o mẹ́rẹ̀ tún wáyà náà wọ̀yà wà bò hìá wọ̀yà wà bò abọ́nyá o posisi mẹ́mẹ́ o iye ajámọ̀ bó kàn wọ́n bá kàn wá kó ọwọ́ kan rárá yá kó agbábọ̀ kàn wá kó ara tàbí ọmọdé agbábọ̀ kàn náà ọmọ kan ló tẹ̀ náà ọ̀kẹ́ bàbá náà ọmọ kan ló tẹ̀ ọ̀kẹ́ yèfò náà ọmọ kan ló tẹ̀ náà ọ̀kẹ́ dọ́kítọ̀ ọmọ kan ló tẹ̀ ọ̀kẹ́ lọ́ọ̀yà náà wàyà wà bóyá wàyà wà bóyá wà bóyá o. Iye àrẹ asọ́bọ̀ yìí pé kingsman àrẹ asọ́bọ̀ yìí pé akwadira hàn àmàyé small gain wàyà tó ta. Wà bóyá o. Iye ẹ̀ka mọ̀ bó hàn bàbá kẹ́ wá kó ọwọ́ kan láti àpò àgbàbọ̀ kẹ́ wá náà ọ̀rẹ́ àtàbí ọmọdé àgbàbọ̀ kẹ́ náà wàyà wà bóyá wàyà wà bóyá wà bóyá o. Awe miense, awe miense. Awe miense, oh brother. Awe miense, awe miense. Awe miense, oh sister. Wambiene o, wambiene o, wuriene.
bọ̀ láàrin náà ò ròdà. Ìdòwú àgbẹ̀. Ìdòwú àgbẹ̀. That is my secretary. Christmas club. My head boy. Chairman Akwa. Abifade. Chairman Imao. Obi Dogbo, Eric Dogbo. Oato. This is my son, Alex. Bring it down, bring it down. He has so many albums. You know, we don't move the other years school for them. No, that is the popori. They are the other have your team and winner. I don't know you know Canada. Ogun Adusa, táyé la mọ́tò, ẹsẹ̀ àgbéyàn o, ẹsẹ̀ ayé wọn, ẹsẹ̀ wá gbẹ̀rẹ̀, máa wí kí àwọn ẹsẹ̀, wá gàgà wé ẹsẹ̀ lùdá. Lọ́ọ̀dọ̀ sọ́ṣẹ́ ni mẹ́ o, alẹ́ sì mẹ́. Everybody, man, water. Unity, man, you know, man. Unity, man. If I love me, why I want to? Jamani, man, Unity brothers and sisters. Secretary, man, up with the neck, Sinu wau ibi akọ wala o wagase yo ọwasi mẹkẹ o abe mọ ẹna bẹbi iye wáyé abẹ́wà o wà wẹ́sẹ̀ kọ́ni ayébe bẹ́ẹ̀bi limẹ́ o bẹ́ẹ̀bi limẹ́ o Unity brothers and sisters wáyé abẹ́wà o ìbára wùwà tó rùdà. Ọ̀pá mayagi. Oyera pari apa mayagi. Ìyá agbára o. Apa mayagi. Jọ́mi o. Oyera pari apa mayagi. Wẹ́mẹ̀sẹ̀. Awẹ́mẹsẹ̀. Jọ ìdí atọ́ o. Awẹ́mẹsẹ̀ o bọ̀dá. Ẹ̀jẹ̀ àtàwẹ̀ náà o. Awẹ́mẹsẹ̀ awẹ́mẹsẹ̀. Iye. Awẹ́mẹsẹ̀ o sísá. Unity man. Unity man. Unity man o.
Ibiato, Balawu Ayato, Bayawu Ayato, Unity Brothers, Akpitayo, Oye Baba Nani, Koshani Ayato, myself, I will come any Yayeti, I will come any Yaku, Unity Brothers, Abewa, oh. Jamani man, I will come any Yayeti, I will come any Yaku. Obiera Pavia Pavayaki Ronda Ido Adime Wakladi Flow Wawete Unity Brothers Waya Wawete Unity Brothers Kissman Wata Unity Brothers Waya Wawete Unity Brothers Obiera Pavia Pavayaki Wado money one Wato wa musi Iye kokpane wume Waya wawesi Ewodia community Ulemo community A club we anore ma fe Ikmamu waya Beno waya re eri waya so wawi no ma Me mate we kai me yi me yo ma be yana Ibe wa ko ya se wonyeme Waya wawesi Awe iwani ma you no kabe na 1994 awe 94 awe wani Another in our swene and this record where any audio ano you in July in a do boy Yahweh life on stage on a do maybe na on a do sign we may rat in Yahweh you want a video ni we hear a woman no audio no or 94 I be one tattoo I tamo ha I my you kaiba waya wawesi when I eat see a what their community will have a community ye cock banana woman oh waya wawesi Sunshine in my wagidio Yaya pe iyete o Moti yo me wagidio Yaya pe iyete o Ye kagba Yaya pe iyete o Egeni igidokpa ara agbe odo wega se ba ikuku ma ye ikuma yara agbegedi oyiwe do labia rekere otona do po we akin do to 1 by 200 by 100 we akin da bodia we akin da bulemo all free abi kin to pagba no me no sevi owe ni edo to na mime ona bi bi yoda community oto awarewa wa we se ye ko gba no pe o Sunshine ni me wagiri o Yaya pe iyete o Moti yo me wagiri Yaya pe iyete o Ye kagba Yaya pe iyete o
máa mẹ́tẹ́ra mẹ́ o. Ọmọ màmẹ́ o. Sẹ́kẹ́tìrì mẹ́ náà wò ẹ́. Mọ́rọ́kùn wà nira mẹ́. Ọwọ́ ní wú wáyà wà tó. Pẹ̀lú mọ́rọ́kùn wà. Àwọ̀ mẹ́ wù wà tó. Bá máa wò mẹ́ o. Wáyà wà wà tó. Abayo never know. Abayo ayi. CDH. Awu kwawa na mi. Ko wa ime o. Agi zada ikan noru wa o. Ọmọ noru wa na we no ke o. Oscar wa mi marie. Oscar wa mi marie. Wa me na yo. Mọ̀dé mẹ́bò, òye kẹ́nà mẹ́rin lè mẹ́nà wò mẹ́ o. Kúlọ́ọ̀kì nira mẹ́, omi àgbo mẹ́nà bàbá. Ẹ̀bọ̀ mẹ́bò, ó sàpà màmẹ́ nira mẹ́ o. Àtọ́ni o, ayé mẹ́wẹ̀ dó. Sọ́dé mẹ́ o, ẹ̀yin yọ̀ sí mẹ́ o. Sunday wẹ́rẹ́ náà kò fẹ́ nà. Ọ̀bùdé wẹ̀ ní yàrá. Wàdórí yẹra mẹ́ o. Wàdórí yamọ̀rọ̀kùn wáyà. Ní abẹ́ wúwa máa ń yẹ̀rẹ̀ sẹ́mẹ́ o. Mọ̀rọ̀kùn wà mẹ́ dẹ́ra mẹ́ o. Ẹ̀wọ̀ mẹ́ kéde o. Òsàyìn investment. Moses mẹ́mọ́ o. Àwùkọ́ máa mẹ́ dẹ́ra mẹ́ o. Ẹ̀wọ̀ mẹ́ kéde o. Ẹ̀wọ̀ mẹ́ kéde yo. Moses one time chairman Ulemo community. Òsàyìn investment wà wá sí o.